Ṣé bá mi gbádùn ètò mi bí mo ṣe ń bá a bọ̀ torí pé wọ́n sọ pé ẹni tó bá a lọ òun náà ló bá a kú. Mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé báwo la ṣe máa mọ àwọn tí ó jẹ́ wípé wọn ò lè ṣe láì jẹ́ pé wọ́n rí fóònù wọn. Lóòótọ́ ó ti pẹ́ díẹ̀ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wà. Ó dẹ̀ ti pẹ́ tí ẹ̀rọ ayélujára yẹn íńtánẹ́ẹ̀tì tó ti wà. Láì dẹ̀ sí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn fóònù tàbí láptọ̀pù wa wà. Báwo la ṣe fẹ́ lo ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì yẹn ẹ̀rọ ayélujára wa? Ṣùgbọ́n àwọn èèyàn wá ti wá di pé wọ́n ti ṣì í lò débi wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti gbẹ̀mí wọn o. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ti sọ di aláàbọ̀ ara. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ti orí titi wọn ṣe lórí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà. Ṣùgbọ́n ọ̀nà wo la fi máa ń dá àwọn tó ṣe pé wọn ò lè ṣe é. Tọ́wọ́n bá rí fóònù wọn ó tiẹ̀ lọ́rẹ̀ẹ́ mi kan a máa ń pè ní Débọ̀. Débọ̀ lórúkọ ẹ̀ Ọ̀kẹ́ Michael Adébọ̀wálé bọ̀ Débọ̀ la máa ń pè. Tí ò bá ní subscription lórí fóònù ẹ̀ báyìí ẹ ti mọ̀ ẹ máa rò pé bóyá ó sick bóyá rẹ̀ ò yá ni. Tẹ́ bá fún lóúnjẹ kò ní jẹ á ṣà máa wò yín báyìí náà ni. Ṣáṣà máa wò báyìí náà ni. Kí ló ṣẹlẹ̀ kò ní sọ̀rọ̀ bí ẹni tó ń gbà nǹkan lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ tó bá ti lè subscribe báyìí oh God nígbà tó ṣe pé ó jẹ lọ́tìrì ni. Ṣùgbọ́n ó ti di bárakú fún àwọn èèyàn. Ọ̀nà àkọ́kọ́ òun náà rẹ̀ ni pé ẹlòmíì tó bá ti jẹ báyìí kò tẹ́ kí ń ṣe ẹlòmíì gbogbo wa ni. Á wo social media ẹ̀ á wo àwọn tó send message sí. Instead pé kọ́kọ́ tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mo ẹlòmíì fóònù ẹ̀yàn Ọlọ́run ẹ̀ no tí ò bá ti rí fóònù ẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe o. Meanwhile eléyìí ò dẹ̀ ó kù díẹ̀ káàtó. Àwọn èèyàn ò lè ṣe láì jẹ́ pé wọ́n rí fóònù wọn. Ẹ jọ̀ọ́ kí ṣe wọ́n sọ pé kí àgbàdo tó dé ó ní nǹkan kan tí adìẹ ń jẹ ni. Kó tó di pé àwọn fóònù yìí dé ó ṣàní bá ṣe ń gbégbé ayé wa. Ìgbà yẹn dẹ̀ rí à ń kọ lẹ́tà síra wa. Hello olólùfẹ́ mi ọ̀wọ́n èèyàn tó bá yẹ pé ẹ̀yin tẹ́ máa ń bára yín sọ̀rọ̀ tó jẹ́ pé ìfẹ́ ni o irú èmi báyìí mi mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ mi ìfẹ́ràn obìnrin olólùfẹ́ mi ọ̀wọ́n inú mi dùn láti kọ lẹ́tà yìí sí ọ mo dẹ̀ mọ̀ pé yóò bá ọ láyọ̀ àtàlàáfíà àá dẹ̀ lọ àfi ránṣẹ́ sẹ́ni tá a bá fẹ́ fi ránṣẹ́ sí. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí kò rí bẹ́ẹ̀ mọ́ ọmọ 10 years old gan-an ó ti mọ bó ṣe ń lò. Yàtọ̀ sílé yìí ní àwọn ọ́fíìsì wa káàkiri bóyá ilé ìfowópamọ́ wa ni àwọn ilé iṣẹ́ ńláńláńlá ẹlòmíì ó máa ń dájà sílẹ̀ tó yẹ pé ẹ máa déwájú ẹ̀ instead kó lè tẹ̀ dá yín lóhùn fóònù àkọ́kọ́ máa tẹ̀ náà máa gbọ́ excuse me àwọn kọ́sítọ́mà dẹ̀ wà níwájú ẹ̀ tó yẹ kó dá lóhùn rárá àkọ́kọ́ pa àwọn èèyàn sì ná kí dẹ̀ ni nǹkan tó ń sọ o kí ni nǹkan tó kí làwọn tó ń bá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ náà dẹ̀ ni kí dẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ wọ́n lè máa gist nípa ọ̀rọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ ní ìwà àwọn kọ́sítọ́mà dẹ̀ wà nílẹ̀ tó yẹ kó dá lóhùn yàtọ̀ sílẹ̀ yìí ó ti sọ àwọn ẹlòmíì di aláàbọ̀ ara ó dẹ̀ ti gba ẹ̀mí àwọn ẹlòmíì nípa pé bóyá à ń drive lọ à ń tẹ fóònù àwọn driver ló tiẹ̀ common sí jù wọ́n bá ń drive lọ wọ́n máa sọ̀rọ̀ lórí fóònù lórí express náà hello alpha báwo ni kí ló dé meanwhile ẹ̀mí àwọn tó ń dẹ̀ kó ó wà lọ́wọ́ wọn díẹ̀díẹ̀ náà ni nǹkan yìí gbà ẹlòmíì dẹ̀ rí earpiece ló máa gbé sétí á máa rìn lọ tí mọ́tò máa fi kàn lára kò ní mọ̀ á lóun gbọ́ Davido àwọn nǹkan dẹ̀ báyìí dẹ̀ rí ó ń kó bá àgọ́ ara wa tó bá ń gbọ́ orin tó bá ń gbọ́ ojú 247 ẹlòmíì dẹ̀ rí kò lè ṣe láì má jẹ́ pé ó fi kíní yìí sí tí a ní òun download orin kan lórí social media mò ń gbọ́ òun fẹ́ mọ lyrics ẹ̀ àwọn nǹkan báyìí ó ń kó bá àgọ́ ara wa bẹ́ẹ̀ dẹ̀ rí ó ti rán àwọn ẹlòmíì lọ sọ́run social media tí mo tún sọ̀rọ̀ nípa àwọn tó bá jẹ́ pé wọn ò lè ṣe láì jẹ́ pé fóònù wọn wà pẹ̀lú wọn àwọn tó ti wà use tó jẹ́ pé ó ti di bárakú fún wọn àwọn nǹkan ti rí títí wọn ṣe o because tẹ bá lọ sórí social media sínsìn tẹ bá wo online ẹ máa rí àwọn job opportunities níbẹ̀ bóyá iṣẹ́ yọ níbì kan ni ẹ máa sáré fill form because ẹ mọ̀ pé nígbà kan newspaper lẹ́ máa kà kẹ́ tó ríṣẹ́ ẹ ka newspaper ẹ kọ address ẹ send ẹ lọ sí post office kó tó débẹ̀ ó lè lo bí ọjọ́ mélòó kan ọjọ́ tó máa tó débẹ̀ ó lè jẹ́ kó ti close ṣùgbọ́n àwọn òyìnbó ti fún wa ní ìrọ̀rùn báyìí kò á yẹ ká ṣì lò ó yẹ kí á lò níwọ̀ntúnwọ̀nsì ni torí pé àwa kò sí ọgbọ́n tá a fẹ́ dá a lè sọ pé a lò mọ́ torí pé nǹkan tó yẹ pé wọ́n ti fi tọ́ wa lẹ́nu wò ó dẹ̀ ti dùn mọ́ wa ọ̀nà wa dà la fẹ́ fi gbà lọ́wọ́ ara wa kò sí. mo rí àwọn lẹ́tà kan gbà ń bí ẹ mọ̀ pé mo sọ pé a kí yín lẹ́tọ̀ bàbá ṣe ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá à ń ṣe làwọn máa kí àwọn èèyàn náà. Ọ̀kẹ́ Michael Adébọ̀wálé èèyàn mi pàtàkì October 28 tó kọjá òun náà ní birthday happy birthday in arrears ó dá sílẹ̀ lọ́jọ́ yẹn ẹ̀gan ní ẹ̀ ẹni tí ò débẹ̀ lọ́wọ́ sọ pé òun miss
Ọ̀kẹ́ Michael Adébọ̀wálé, happy birthday in arrears. Bákan náà mo rí lẹ́tà kan gbà láti ọ̀dọ̀ ID àti Jọlá Oṣó Jádesọ́lá. Àwọn náà ní àwọn ń kí àwọn èèyàn àwọn o àtàwọn gangan fún ti NYSC tán parí. Àwọn Òtòǹdò la máa ń pè wọ́n. Àwọn kọ́kọ́ dẹ̀ máa ń pè wọ́n ní white fowl pé wọ́n kú oríire o. Àwọn kí àwọn ọ̀rẹ́ àwọn kí àwọn ẹlẹgbẹ́ àwọn táwọn jọ parí láyọ̀ àtàláfíà. Well, àwọn náà ń bá yín yọ̀, iṣẹ́ rere náà ni ẹ máa rí. Mo tún rí lẹ́tà kan gbà láti ibi Adéṣọpé Adéṣọlá aka Oshak yeah. Ó sọ pé November yìí ni birthday òun. Wọn ò fi date ìgbà tí birthday wọn jẹ́ sí, bóyá àwọn ò fẹ́ pè wá, àwọn ò fẹ́ ká wá, àwọn ò fẹ́ kí Orísun wá síbẹ̀ láti wá cover wọn ni. Ṣùgbọ́n tẹ́ bá pè wá, ẹ wá tún lè dàárò pé ẹ̀yin fẹ́ ká wá o. Kí lẹ́gùn kan ṣe tó lóun lè fàárọ̀ ìjó. À ń kí àwọn náà fún ti birthday wọn tó ń bọ̀ lọ́nà yìí. Happy birthday o. Bẹ́ẹ̀ ṣe tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ síbí. Ògbó ẹ̀ náà lárí ládé sí kí yín báyìí pé happy birthday in advance. Bákan náà mo rí lẹ́tà yìí gbà láti ọ̀dọ̀ Ìfẹ́olúwa Àlàbí. Ó lóun fi àsìkò yìí kí mọ́mí òun fún ti birthday wọn tí wọ́n ṣe ní ọjọ́ Thursday tó kọjá ní Ìfẹ́olúwa Àlàbí ló ń kí mọ́mí ẹ̀ fún ti birthday tí wọ́n ṣe. Àwọn náà bá wọn kí mọ́mí ẹ̀ pé happy birthday in arrears. Ọlátúnjí láti Lautech. Ó lóun fi àkókò yìí kí ọ̀rẹ́ òun Adéọlá fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó ń bọ̀ lọ́nà. Okay? Ọlátúnjí, a rí lẹ́tà yín gbà ọ́ fún ti ọ̀rẹ́ yín tí ó máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀, ìyẹn Adéọlá tó ń bọ̀ lọ́nà. Àwọn náà kí wọn pé happy birthday in advance. Ẹ wò ó, ẹ jẹ́ kí n dókè lọ́hùn kí lọ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ torí pé a jáde lọ́tún a jáde lósì. Kí ni nǹkan táwọn èèyàn sọ nípa nǹkan tá a sọ lénìí? Ọ̀nà wo là ń gbà mọ àwọn tí ó jẹ́ pé social media ó ti di bárakú fún tẹ́ pé fún wọn ò lè ṣe láì má tẹ́ àti pé àkóbá wo ló ń ṣe ẹ̀mọ̀ kí mo ti sọ fún yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tún lọ gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Wọ́n sọ pé ọgbọ́n ẹnìkan kò kì í ṣe ọgbọ́n. Ká forí korí náà la fi máa mọ̀ oyè yín. Jẹ́ ká dókè lọ́hùn ká lọ gbọ́ àwọn nǹkan tí àwọn èèyàn sọ lọ́lọ́kan òjọ̀kan. Nígbà tí bàbá wa padà dé, wọ́n á wá jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ni àwọn kan tẹ́ tí ẹ lè ṣe tí ò bá tiẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀. Kí ni àwọn nǹkan tẹ́ lè ṣe? Mò ń bọ̀, ẹ jẹ́ kí n dókè lọ́hùn. Akin yóò ṣì ń tẹ̀síwájú tó ń sọ̀rọ̀ nípa social media.